èyí tó dájú ni pé ó ń kálukú wa láti rí awuyewuye tí ń lọ so lórí alámàrí tó ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allahu Azza wa Jal ní ilẹ̀ Yorùbá gbogbo ala sì rí àwọn ìṣẹ̀lẹ̀ oníranran èyí tí ó ń ṣẹlẹ̀ nípa èyí tí Mudirul Markaz Habibullahi Adam Abdullahi Al-Ilori hadahullah èyí tí arákùnrin náà tí ó tún wú jáde láìpẹ́ yìí èmi máa ná wípé so tá lọ́bẹ̀ẹ́ dáwò bá fún al'umma ní ìsinmi lára arákùnrin yìí so al'umma tí wọ́n bá rí ìsinmi lára rẹ̀ látara wípé bá lọ́bẹ̀ẹ́ dáadáa ṣẹ́rẹ́ fún lọ́nà kan sí kejì al'umma musulmi lẹ́ Yorùbá wọ́n sì máa kojú fitina tàdánwò ní wallahi al'azim so àmọ́ àwọn tí wáyé gẹ́bí ìṣe wa ìwọ̀n bá tán lọ́bẹ̀ẹ́ dáa bá fún wa ní kápá gbé alẹ́ sọ nínú ọ̀rọ̀ in ta sọ nìyẹn so bẹ́ẹ̀ o lè jẹ́ sábà bí ìmọ̀nà àti ìtọ́sọ́nà fún ẹnikẹ́ni tán lọ́bẹ̀ẹ́ dáa bá fẹ́ fi ṣe kíni tán lọ́bẹ̀ẹ́ dáa bá fẹ́ fi mọ̀nà nínú àwọn ọ̀rọ̀ tá ti sọ láwọn ìgbà kan sẹ́yìn barakallahu fikum so ẹ rí pé a mẹ́nubà àwọn alámàrí kan bí ti pé Habibullahi Adam Abdullahi Al-Ilori àti àwọn gángẹ̀ so àtẹni tó fi jẹ mufti èyàn Abdurrazak Abdulaziz Shola ahula la yuriduna bi dinillahi subhanahu wa ta'ala khayra wọn rórí kankan rọ ẹ̀sìn Allahu Azza wa Jal kò sí dáadáa kan tẹ́ẹ̀mà tẹ́yà máa ń rò ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala tí mi máa táwọn ẹni yìí fún rò mẹ́sìn Allahu subhanahu wa ta'ala so belghaya tí wọ́n ní pé káwọn ṣáti establish ara wọn so kí wọ́n sọ ara wọn di authority fún àwọn èèyàn nílẹ̀ Yorùbá in tí wọ́n bá sọ lọ́rọ̀ intelomi tó yàtọ̀ sí wọ́n bá wí kò sọ̀rọ̀ mbẹ̀ wallahi kò yí ṣeéṣe so ní ilẹ̀ Yorùbá yìí tó sú lónìí pẹ̀lú irú ipò tí ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà ti dé pẹ̀lú level tí Allah bẹ̀ẹ́dà ti ní kẹ́sìn rẹ̀ dé nípa tí pẹ́sì yàwó èèyàn lónìí nílẹ̀ Yorùbá wallahi so ẹ kàn ṣe àṣìdànù ni ẹ lè rí tẹ́ ń wáyùn láyé ẹ lè rí ẹ máa nínú ẹ̀sìn wa so irú àwọn ẹni téèyàn bá máa ń jókòó tì yóò dìtà mí irú béèyàn ti rí irú àwọn ẹni téèyàn bá máa ń rìn pọ̀ pẹ̀lú yóò dìtà mí bó ní èèyàn náà ti ṣe kíni bó lè yàn ti rí Allahu subhanahu wa ta'ala tó náà nabi sallallahu sí wa in sọ fún nabi sallallahu pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo taqullaha ẹ páyà Allahu azza wa jal wa kunu ma'as sadiqin ẹ sì wà pẹ̀lú àwọn olódodo yẹn ẹ wà pẹ̀lú àwọn olóòótọ́ èèyàn ẹ wà pẹ̀lú àwọn ẹni tó já sí wípé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọn oye tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ òdodo lẹ́gbọ́ lẹ́nu wọn òótọ́ lẹ́gbọ́ látọ̀dọ̀ wọn oye ẹ ní gbọ́ irọ́ látọ̀dọ̀ wọn rárá àti rárá àwọn ìtàlọ́wọ́ ẹ̀rà sọ pé ká darapọ̀ mẹ́ni ẹ̀ ká wà pẹ̀lú so ẹ dákun ǹjẹ́ àwọn tí wọ́n gbéra wọn sí forefront ti rabbit tour tí wọ́n ṣe yìí ǹjẹ́ olódodo ní bí so àwa ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ ìṣe olódodo kò ní ìdíkẹ́nìkan ẹ̀ṣẹ̀ ascribe wọn fún wa pé wẹ́ olódodo ní àbẹ́ ìṣe olódodo àwa mọ̀ pé kazzabun dajjalun ní so wala nashukku fi dhalik lahza so a sì ní ṣe méjì ń pa nǹkan yẹn fún ìṣẹ́jú kan rárá àti rárá so àwa mọ̀ pé òpùrọ̀ ayátọ̀run òpùrọ̀ ayatal kiyama ní so ẹ fẹ́ dáadáa kan fẹ́ sí Allahu azza wa jal àwa mọ̀ bẹ́ẹ̀ now so in tí ẹ sọ pé ẹgbẹ́ rábítà yìí kalẹ̀ fún ẹ máa nínú ẹ̀sùn ẹ máa wo ẹ bá wa share program yìí in táwọn kìíní yìí sọ pé wọ́n gbé rábítà kalẹ̀ fún wọ́n láwọn gbé kalẹ̀ fún pé àbáwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pinlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n gbé kalẹ̀ fún pé kí wọ́n máa fi sọ̀rọ̀ nípa fìtínà àti wàhálà táwọn mùsùlùmí bá ń kojú so rábítà ti wá di pé ọ̀rọ̀ family house lẹ́lọ́ yanjú ń bẹ̀ ọ̀rọ̀ family house lẹ́lọ́ yanjú ń bẹ̀ so nítorí ọ̀rọ̀ yìí pé lágbájá kan tako rábítà so in tako rábítà tẹ́ sọ yẹn oye so in tako in tí Habib wà lórí rẹ̀ ní túmọ̀ rẹ̀ in tako ru'ya Habib so in tí Habib tóhun ṣe kíni tóhun fojú sùn ìròrí rẹ̀ fíkra rẹ̀ so oye òun ni Habib ń rí fà sí wípé ẹnìkan tako kíni ẹnìkan tako rábítà torí àwọ orí nǹkankan tí rábítà sọ oye báyìí so àwọn ìmáàmù tí wọ́n bẹ̀nu rábítà wọ́n jáde kí wọ́n sọwọ́pọ̀ pẹ̀lú èyí Abdulrazak Abdulaziz Shola àti aláìmọ̀kan Habibu wọ́n sọ pé tọ̀ àwọn lọ́wọ́ sí gbogbo jágbàjàgbà dédé kátàkátà ráhùn pàǹtí ìdọ̀tí ẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbẹ́ ìtọ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbé jákujàku yẹn so àríkún jáde kan sọ pé àwọn ṣe kí ni àwọn wà pẹ̀lú Habibu lórí àwọn jágbàjàgbà dédé jangojantis ti ń sọ káàkiri so oye tí ó wà fi já sí wípé ẹnìkan tó bá wá jẹ́ mẹ́mbà nínú rábítà tó bá wá yapa ìròrí kan nínú àwọn ìròrí òfò tí Habibu lọ jíkà níbì kan yóò wá já sí pé ẹnìyẹn ń tako rábítà ishaza bóòlù ṣe rí bẹ́ẹ̀ so àmẹ́ ti sọ di family house so Habibu ló ní rábítà ẹ má jẹ́ kó fi bàbá rẹ̀ tàn yín ẹ má jẹ́ kó fi tàn yín pé bàbá òun ká àtàwọn kan wọ́n jọ pínlẹ̀ rẹ̀ Habibu fẹ́ sọ ààrẹ di authority kó máa jẹ gàba lé yín lórí ni ẹ má gbà ẹ má jẹ́ kó kó yín sábíà
so wallahi mo fi Allah bẹ́ẹ̀dà mo fi búra in lé so níwọ̀n bá ibi tá Allah bẹ́ẹ̀dà sọ pé mo rí kéwú madé lónìí yo níwọ̀n bá ibi tá Allah bẹ́ẹ̀dà sọ pé kí n rí binajú tó ìmọ̀dé lónìí yo wallahi in lé fi ìmọ̀ mi ṣe bọ̀yẹ́ ni kankan lórí láyé ìmọ̀ wallahi mo búra lókọ Allah bẹ́ẹ̀dà níyàn wallahi thumma billah níwọ̀n bá ibi tá Allah bẹ́ẹ̀dà sọ pé kí ìmọ̀ yé mi dé lónìí ní ó díwọ̀n tá Allah bẹ́ẹ̀dà bù mí nínú ìmọ̀ nínú àgbọ́yé nínú ẹ̀kọ́ ẹ̀sìn wallahi in lé fi ṣẹ́rú sí ẹni kankan ní ilẹ̀ òní yìí tó sùn oye in lé fi ṣẹ́rú sí ẹni kankan kẹ́ ìkódà àwọn olóhùn mi tí mo fi quit pé in ṣiṣẹ́ pẹ̀lú skul mọ́ oye ó mú mi tí mo fi ṣe kíni tí mo fi síwọ́ ṣẹ́ pẹ̀lú skul pé láyé in fi ìmọ̀ mi ṣẹ́rú sí ẹni kan mọ́ oye so ẹ wá jẹ́ kí Habibu gbé yín sábíà kó wá máa darí irú láyà jakujaku jẹ nìyẹn náà so òun náà dà taniọ́ kó gba máìkì kó máa sọ pé lágbájá ń takò rábítà àǹfààní wo ni rábítà ń ṣe fún Islam nílẹ̀ Yorùbá bimadha nafa'at rabitatukum bilad Yoruba ya juhala ya sufaha ya akdhab al-kadhibin ẹ̀yin tẹ́ parọ́ jù náà àwọn òpòrọ́ yìí kí ni àǹfààní àti ìwúlò tí rábítà òun ti wá ṣe fúnlẹ̀ Yorùbá kí ni ìwúlò tí rábítà òun ti ṣe fúnlẹ̀ Yorùbá wallahi èmi ò rí wala shay kò sí so ẹ wá sọ pé wọ́n ń takò rábítà fò rábítà jakujaku rábítà tí ò ní dá fún o rábítà tí Allah bẹ́ẹ̀dà ó parẹ́ nítorí pé irinṣẹ́ àti fi tako Islam ní rábítà tó sì ti clear ẹni tí bá ṣe méjì ń parẹ́ òun ni ọmọ tí ṣe ń pa ìsìn rẹ̀ so ẹnìkan ó ṣe yí ẹnu gbagada ẹnu yamayama tí ó yá jáde tí ó sọ pé ìmáàmù ń tako ọjọ́ ìmọ̀ọ́sù rábítà fowó ṣe eléyìí ni àǹfààní tí rábítà ó ṣe fún yín tabban lakum tó bá já sí pé eléyìí ní nǹkan tẹ́fẹ́ present sí mùsùlùmí látẹnu Habibu ó ṣe fún yín ẹ̀rí nǹkan kan ṣe kẹ́ kúkú máa ta ẹ̀wà àti búrẹ́dì nínú ẹgbẹ́ yín yóò pè yín so èmi wá fẹ́ sọ̀rọ̀ sí ní èmi ò ní kéwù kan tẹ́mi fẹ́ bá yín náà so tó bá jẹ́ ti kéwù ní ẹmọ̀ pé àìgbẹ́yìn níbi agbẹniyàn èmi fẹ́ fọ̀rọ̀ gbáyín lórí ní káwọn èèyàn mọ̀ pé wúlò kankan kò sí wúlò kankan tẹ́fẹ́ ṣe fún mùsùlùmí wallahi mo búra lórúkọ Allah bẹ́ẹ̀dà ìwúlò kan tẹ́sẹ̀ fún mùsùlùmí nílẹ̀ Yorùbá kò sí lópin ìgbà tó bá já sí pé ẹni yìí ló bá gba wájú yín tí ń ṣe agbẹnusọ yín tí sì ń ṣe chairman yín wallahi lan thumma lan tanfa'a rabitatukum bilad Yoruba fi shay so rabitọ yóò lè ṣàǹfààní kankan fún Islam nílẹ̀ Yorùbá kò ní ṣàǹfààní kankan fún ilẹ̀ Yorùbá lẹ́yìnkéyìí nǹkan kò lè ṣe tó bá já sí pé Habibu ni ó bá gba wájú yín ẹ lọ́kọ́ kalẹ̀ so fìtínà àti màdàrú tí ó màdálẹ̀ náà nù ṣebí wọ́n ń sọ bọ̀ látọjọ́ àná láwọn ẹni tí ó yeye láwọn ẹni tí ma hàn sí láwọn ẹni tí wọ́n nájú tó ẹ̀kọ́ wọ́n ní ẹni yìí fìtínà àti wàhálà ló jẹ́ fún àwùjọ mùsùlùmí gbogbo yín ẹ̀ ń wò gbogbo yín ẹ̀ sọ̀rọ̀ òun náà ló tún ti ṣẹlẹ̀ yìí so òun náà ló ti ṣẹlẹ̀ yìí Habibu ò lè wà ń bì kan mùdírù mọ́kàtò lè wà ń bì kan kí ibẹ̀ wá dákẹ́ jẹ́jẹ́ àníṣe yóò gbọdọ̀ gbé nǹkan kan dìde tó yá sí pé àwọn èèyàn ò rán òun lè rí yẹn pọ́blẹ́mù àdánwò fìtínà ìdààmú so idhin ba'atha ashqaha òun gẹ́gẹ́lẹ́ rí so wallahi idhin ba'atha ashqaha ni ẹ so ẹ̀rọ kọ̀ àǹfààní wò ní bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí Habibu dákalẹ̀ yẹn náà ìwúlò wò ní bẹ́ẹ̀ ó ti wá dá fún yín bá wọn sí ní yín tú ẹgbẹ́ burúkú ni rọ́bítọ̀ yín o ẹgbẹ́ òfò ẹgbẹ́ òsì ẹgbẹ́ dára dájágbọ́jagbá ẹgbẹ́ ni o so káwọn afá tètè mọ pàkíyèsí àwọn àlùmọ́ ìgẹ́sì ẹgbẹ́ burúkú yìí ẹ mọ pàkíyèsí wọn tó bá fi lè mú yín tẹ́lẹ̀ yẹnu jáde sọ yí pé ń takò rọ́bítọ̀ ṣé èèyàn ò lè takò rọ́bítọ̀ ni kí ni rọ́bítọ̀ àǹfààní wo ni rọ́bítọ̀ ṣe fẹ́ sìn ṣé rọ́bítọ̀ já nẹ́bì ni ṣé rọ́bítọ̀ jókòó ti ànẹ́bì tí wọ́n fi sẹ́rán ni àwọn bàbá tí wọ́n dá kalẹ̀ gan tó bá wà láyé wọn bí ẹnì kankan dánú wọn ìyẹn ẹnu kù wọn tó bẹ́ẹ̀ kí wọ́n sọ pé lágbájá kan ṣe ń takò rọ́bítọ̀ tó bá sọ tí ò bá làkà ìwọ̀n takò wọn náà tó bá sọ tí ò bá mọ̀ lọ yuraddu alayhim ma qalu in tó bá sọ wọ́n dápadà fún wọn ẹkọ́ kí ní dání kò sí tàbí fi ṣe Islam àti súnnà tó wà ká tó wá sọ ní tó yá sí pé pòròfó nínú ìmọ̀ káìsọ̀ àdàlà inú mi kàn dùn ní ká allọ́bẹ̀ẹ́dà kan yẹ̀yà àti tàbùkù ẹni yìí allọ́bẹ̀ẹ́dà sì tó àṣírí yín síta tàbá sọ ìwọ̀dà pé bá ṣe jù wápọ̀ ó lẹ́rí yùn wọ́n rẹ̀ràn kò kan nínú àwọn ẹlẹ́yìn Habibu ọmọ kan tó mọ́ ń pè ní Abdulbaki ọmọ ìwó yùn oye so kìí ṣe bàbá Baki ìwó rahimahullah kìí ṣe àwọn ọmọ kan bẹ ní ìwó Abdulbaki ni wọ́n ń pè so ó dábẹ́ pé òun ló ní péjì kan tó ń pè ní Arahim yálà bí kìnnìkan kìnnìkan ọmọ tí wọ́n ń ṣe ní wọ́gọ̀wọ́gọ̀ yùn mo rí tó jáde láìpẹ́ yàbí ní ṣe bíbí ọwọ́ ọ̀sán yìí ni tí ń sọ pé àwọn ò fẹ́ rí mùnáfìkì láàrin wọn ẹ̀yin kan mùnáfìkì ní àwùjọ yìí yùn kan mùnáfìkì lẹ́jẹ́ fún Islam torí ẹ̀ ní wúlò kẹ́kẹ́ tẹ́fẹ́ ṣe fún Islam pẹ̀lú gbọ́tẹ̀ ìgbé kàkiri yùn àwọn mùnáfìkì tí wọ́n fẹ́ rí mùnáfìkì láàrin wọn so ẹ̀yin mùnáfìkì tẹ́ fẹ́ rí mùnáfìkì láàrin irú kí lè báyìí nìsìn ẹwà nínú ẹ̀sìn wa annabi sallallahu alaihi wasallam mo ní ìfẹ́ kíwà àwọn kìíní wọ́n fẹ́ gbé mi kíw annabi sallallahu alaihi wasallam nínú hadithu ti abu burdata ibn abi musa tó gbà látọ̀rọ̀ bàbá rẹ̀ radiyallahu anhu ipe annabi sallallahu sọ ipe mathalul jalisi salihi wal jalisi sawu àpèjúwe àti àpẹẹrẹ olùbánijókòó àbí ọ̀rẹ́ àbí olùbánirìn dáadáa àti olùbánijókòó bú àpèjúwe àti àpẹẹrẹ wọn Ànábì sallallahu sọ pé
kamathali sahibil miski so ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ń ta tùràrí misk that is mathalul jalisi salih kamathali sahibil misk àpèjúwe olùbánijókòó rere olùbánikẹ́gbẹ́ rere ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ń ta tùràrí misk oye wakiril haddad ay mathalul jalisi sawu kamathali kiril haddad àpèjúwe olùbánijókòó bú ó dà gẹ́gẹ́ bí àpèjúwe iná tí àwọn rọrinrọrin so àwọn alágbẹ̀dẹ tí wọ́n máa ń fẹ́ oye bí àpèjúwe tí ẹ ti ṣe kí ni bó ti rí nìyẹn oye báyìí anásàlámù wá sọ pé la ya'damuka min sahibil miski imma tashtarihi aw tajidu rihahu ipé o ní nǹkan kan ò ní bọ́ fún ọ lára ẹni tó já sí wípé ń ta tùràrí misk àbí ó jẹ́ ni tó já sí wípé ó ní tùràrí misk lára ìkannù nǹkan méjì yóò ní bọ́ fún lára rẹ̀ imma tashtarihi nínú kó já sí wípé kó ra tùràrí misk yẹn látọ̀dọ̀ rẹ̀ tí ó fi ṣàǹfààní fún wọn tí wọn náà fi máa rùn dáadáa oye aw tajidu rihahu àbí kẹ̀ kí wọn náà pàṣífù òórùn tùràrí misk tí ń bẹ lára rẹ̀ yẹn àbí èyí tí ń tà yẹn tó tára tìrẹ náà fi wá máa ta sánsán tí wọn náà fi máa jọ bí èèyàn tó fi máa dàbí èèyàn láwùjọ tí ó fi máa jọ ẹni tó gbọ́n tó lẹ́kọ̀ọ́ tó nítumọ̀ tó mọ ẹni tí ń ṣe láwùjọ ìkannú méjèèjì anásàlámù wá sọ pé wakirul haddad ṣùgbọ́n kíní tí àwọn alágbẹ̀dẹ fi máa ń fẹ́ iná wọn tó fi máa ń fẹ́ iná àgbẹ̀dẹ wọn anásàlámù sọ pé yuhriqu badanak òun tiẹ̀ yóò ṣe kíni yóò jó ara rẹ̀ ni that is ibi tí wọ́n bá ti ń fẹ́ náà ìwọ tó bá jẹ́ ọ̀rẹ́ alágbẹ̀dẹ tó ń jókòó ti alágbẹ̀dẹ lẹ́gbẹ̀ẹ́ ibi tí bá ti ń fẹ́ iná àgbẹ̀dẹ rẹ̀ yẹn oye kò sí kó mọ̀ tàbá yóò jọ ẹ lásọ oye yóò jọ ẹ lára aw thawbak àbíkẹ́ kó ṣe kíni kó jọ aṣọ rẹ̀ aw tajidu minhu rihan khabitha àbíkẹ́ kó ṣe kíni kó pàṣífù òórùn burúkú òórùn yamayama jágbàjàgbà kó pàṣífù lára rẹ̀ wallahi tẹ́rí hadithu yìí ẹ̀yà kejì rẹ̀ ó ṣe déédéé àwọn tí wọ́n gbéra wọn kalẹ̀ tí wọ́n sọ pé àwọn fẹ́ máa jẹ́ aṣíwájú rọ́bítọ̀ yìí so ẹ dákun bóòlẹ̀ ó ṣe wà láwùjọ bí tí káì ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀mí kan dá yín lẹ́bi kílẹ̀ lọ wá láwù kílẹ̀ tẹ̀ lọ wá láàrin wọn gan kílẹ̀ wá tẹ́kẹ́ jókòó síbi tẹ́wà jẹ́jẹ́ yín kílẹ̀ wá láàrin àwọn eléyìí gan ẹ̀yin lọ́lọ́ fúra kálẹ̀ bá rí yẹ̀pẹ̀rẹ̀ ń bẹ̀ ni èmi ò bá sọ pé ẹ̀lẹ́fọ́ ara yín wá yẹ̀pẹ̀rẹ̀ fúra yín so torí èmi ò máa bọ́yá ẹnìkan bẹ tó mọ tí ń ṣe tó bá já sí pé àwọn eléyìí ni ó fẹ́ kí wọ́n máa róhun pọ̀ pẹ̀lú àwọn eléyìí ni ó wà fẹ́ kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa ka òun mọ́ ipé lágbájá yìí ti ẹ̀wà pẹ̀lú Habibu ta ni ọ̀tá àwọn sàábé tí máa ń ṣẹnu yamayama sáwọn sàábé ànábì pọ́tọ̀pọ̀tọ̀ sáwọn sàábé ànábì wájá sí pé òun ni wọ́n á sọ pé tọ́ ẹlákùn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lánàá so àwọn wọn ni wọ́n ti ẹ̀wọ̀ jókòó pẹ̀lú gan wọ́n sọ pé Habibu ni mùdíwù markazi àkàmì wọ́n sọ pé ṣẹ́ṣẹ́ àwé tí máa ń ṣẹnu pọ́tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ jágbàjàgbà sáwọn sàábé ànábì sọ òun náà ni ó wà ga o ṣẹ́ṣẹ́ pé Ìmáàmù tọ́lá náà ti wá kóró rí yẹn àwọn èèyàn kẹ̀mọ́ kẹ́fìn tí ò dá sí sọ ẹ̀yìn kẹ́kílẹ̀ tẹ̀ lé jókòó èmi ò lè jókòó pẹ̀lú àwọn èèyàn báyìí láyé mi wàláhì tí mo bá rí wọn gan lójú kojú báyìí wọ́n máa ń rí mi lára ni wọ́n máa ṣe mí bí kí n bì so ìfẹ́ máa bì èbí ó fẹ́ máa gbé mi pé irú àwọn èèyàn wo lèèyàn wá bá pàdé yìí tí wọ́n kàn wọ́n banú yàn jẹ́ ìrí wọn lásán gan ìbànújẹ́ lásán torí àǹfààní wò làwọn eléyìí ṣe fẹ́ sìn ìwúlò wọn ṣe fẹ́ sìn tó tayọ kán da àwùjọ mùsùlùmí rú pẹ̀lú ìsọkúsọ pẹ̀lú kan dáròbòdìyàn kankan rẹ̀ tí ò nítumọ̀ tí ò bálàkà ìmú lórúkọ yìí mà wọ́n á tún máa gbé lárugẹ lágége lórí òdó àtàìmọ̀ kan lórí àìdákankan mà so wallahi àpèjúwe wọn nù so in tí wọ́n fẹ́ kẹ́nikẹ́ni tó bá ti wà pẹ̀lú wọn in tí wọ́n fẹ́ kí wọ́n náà jẹ́ nìyẹn wọ́n fẹ́ kí wọ́n náà kí ó dẹni tó já sí wípé iná àgbẹ̀dẹ wọn yóò jọ lára àbíkẹ́ kó jọ ẹ lásọ àbíkẹ́ kó ṣe kí ni kó òórùn burúkú lára wọn in tí wọ́n bá ń sọ ni kó máa bá wọn sọ in tí wọ́n bá ń wí ni kó máa bá wọn wí in tí ibi tí wọ́n bá kọjú sí òun náà ni kó kọjú sí wallahi làdánwò bá ṣẹlẹ̀ bàbá ńlá fìtínà nífa ẹ máa nínú ẹ̀sìn wa wallahi kálẹ̀ àwọn èèyàn bá mọ in tí ó ṣẹlẹ̀ yìí kálẹ̀ bá mọ ewu tí ó jáde látara yí pé àwọn ẹni tí wọ́n bá fi lè wà successful lórí tí wọ́n fẹ́ establish tí wọ́n sì fẹ́ fi lọ́lẹ̀ yìí tẹ́ bá mọ ewu tí ó bí ni ẹ máa tọrọ lọ́dọ̀ lọ́bẹ̀ ẹ̀dà láàrọ̀ lọ́sàn lálẹ́ pé kálọ́bẹ̀ ẹ̀dà pa wọ́n rẹ̀ àti rọ́bìtọ̀ tó ń gbé káàkiri wallahi ẹ máa tọrọ torí pé kíní yìí ó ti wà obvious pé àwọn ẹni yìí wọ́n ní mission against ẹ̀sìn wọ́n kàn ní mission against ẹ̀sìn wọ́n fẹ́ sọra wọn di authority wọ́n fẹ́ sọra wọn di kíní wọ́n ti mọ̀ yí pé kò lè rọrùn fáwọn káwọn fi ó kọ ara wọn fẹ́ sọra wọn di authority wọ́n fẹ́ sọ di pé League of Imams àkójọ àwọn èèyàn irọ́ ni àṣírí ti tú ẹ níwúlò kẹ́kẹ́ tẹ́fẹ́ ṣe fẹ́ sàn lọ́bẹ̀ ẹ̀dà àṣírí ó ti tú so àṣírí ti tú abẹ́rẹ́ nǹkan ẹ̀ntàkì mufti rabita ó sì wo mufti rabita àjàgbàjàgbà wo kí ló ṣe fún Islam so kí ni wọ́n mọ̀ọ́mọ̀ nípa ẹ̀sìn Allahu azza wa jal kí ni wọ́n mọ̀ọ́mọ̀ nípa ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala dirasatan wa darsan kí ni wọ́n mọ̀ọ́mọ̀ nípa ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dirasa wa darsan kí ni wọ́n mọ̀ọ́mọ̀ nípa ìkẹ́kọ̀ọ́ àti ìkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí ni wọ́n mọ̀ọ́mọ̀ kó sí so wọ́n takò mufti rabita kai bí kálọ̀ bẹ̀ẹ́dà kan fún mi ní agbára kan àtọ́tọ́rítì kanifa wallahi àwọn kìíní yìí mo kórìíra wọn gidigidi gan èmi kan kórìíra yín nítorí Allahu azza wa jal inú yín kan máa ń bí mi nítorí Allahu subhanahu wa ta'ala
torí èmi ètì kí ẹ̀kan wà kọ́kàn wá fẹ́ sọ́ra rẹ̀ di pé ẹ̀sàn lọ́bẹ̀ẹ́dà lóhun fẹ́ mọ́ bájá wallahi ohun tán lọ́bẹ̀ẹ́dà bá fi fún tán lọ́bẹ̀ẹ́dà bá fi gbà mí láyé lèmi ò fi kórìíra àwọn ènìyàn èmi kàn máa ń bínú yín ni mo fi ń ṣèjọ́sìn fún lọ́bẹ̀ẹ́dà pé káìká lọ́bẹ̀ẹ́dà kó fi gbé mi galáyà tàlkì àmọ́ pé mo kàn bínú yín wallahi alazim torí ní wúlò kankan fẹ́ sìn subhanallah ó mà ṣe o ẹ dákun ẹ wá ń ṣẹ̀sìn ẹ sọ pé ẹ ń ṣẹ̀sìn ẹ ń ṣẹ̀sìn ẹ wá ń sọ pé ẹ ń ṣẹ̀sìn so èmi náà mọ̀ kò sí ibi kankan tẹ́ni yóò wà tẹ́ni títí bẹ́ẹ̀ tó so ẹ̀yin náà yẹn náà ti máa rí ẹ̀yin tẹ́jọ́ mọ́ lẹ́yìn rẹ̀ náà ẹ̀ ti máa rí nǹkan yẹn ẹ̀yin tẹ́jọ́ mọ́ lẹ́yìn mudirul markaz ẹ̀yin náà ẹ̀ ti máa rí pé so ṣé kìí ṣe pé gbogbo ibi tí ẹni yìí bá dé ibẹ̀ yìí tó rárá àti rárá àfi kó dàrú kó túká kó fọ́ yẹpẹyẹpẹ ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ti rí ẹ̀yin náà ti rí ẹ dákun ìgbà tí wọ́n sọ pé o fẹ́ máa mú oṣù kalẹ̀ ọjọ́ báyìí ni àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ tó sọ pé tí wọ́n fẹ́ máa ṣe nu kí ni pọ́blẹ́mù gbèsè ayé rẹ̀ pẹ̀lẹ́ ni tó sọ pé òun fẹ́ tẹ̀lé súnà nẹ́bí pé òun ò sí bẹ́ẹ̀ kí ni wàhálà ayé rẹ̀ kí ni pọ́blẹ́mù ẹ̀ so ànábì sọ̀rọ̀ pé báyìí ni ká gbégbà bó tẹ̀ wájá sí tí rábítà bá tó bá tẹ̀ wájá sí pé rábítà ló tẹ̀ wọ́n mú oṣù àbí ní mú ọjọ́ fún àwẹ̀ téèyàn wá tako ta ni rábítà fuck you and your rábítà to hell with you and your rábítà so to hell pẹ̀lú yín wallahi ó máa ṣe o ó burú fẹ́yìn kìíní yìí gan wallahi inú yẹn kan bá jẹ́ sí ní pé tọ́lọ́bẹ̀ẹ́dà kan kó kàn pàfọ́ọ̀mù miracle kan lórí ẹ̀yìn kìíní yìí so kó kàn pàfọ́ọ̀mù miracle kan kó kàn jẹ́ kí alùpùpù máa nísinmi lára yín káwẹ̀ ó kàn jẹ́ kí alùpùpù máa fararọbọ lára yín káwẹ̀ torí fìtínà lẹ́jẹ́ àdánwò lẹ́jẹ́ kíyàn má parọ́ àdánwò lẹ́jẹ́ ẹmọ inú ẹ̀sìn wa mo ti ní ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ wọn so bí kàwẹ́ jẹ́ káwẹ̀ èèyàn mọ̀ pé àwọn kìíní yìí táà bá ń sọ pé mission wọn rí táà bá ń sọ pé tí wọ́n ní ní agenda rí fún Islam against the Mùsùlùmí against the ẹ̀sìn lọ́bẹ̀ẹ́dà oye táà bá ń sọ so òun lẹ́ ń rí díẹ̀díẹ̀ yun tí ì rí tán wọ́n yẹn ṣe ń kọ ẹyẹ pọ̀ lápò wọn gan bí àdàbà àti ẹyẹlé òun wọn ti mú jáde báyìí so àṣá àti gúnugún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwòkú gbogbo ẹ̀ sì wà lápò wọn tí kọ́ àwọn eléyìn jáde lẹ́mọ̀ bí àdàbà àtẹyẹlé àwọn eléyìn common gan oye so àwọn ẹyẹ míì sì wà lápò wọn wọ́n tún kó jáde fún yín oye ẹ̀yẹ ṣe ń rí wọn nu oye báyìí so wọn ní wúlò kan ẹgbọ́n mi dáadáa wọn ní àǹfààní kan tí wọ́n ṣe fẹ́ sin mùsùlùmí ilẹ̀ Yorùbá kódà tí wọ́n bá sì ṣẹ́kù di 100 years láwọn méjèèjì tẹ́lí tí mo ti ẹ̀gbẹ́ wáyìí wallahi wọn ní nǹkan kan tí wọ́n fi ṣàǹfààní fún mùsùlùmí ẹlọ́kọ́ kalẹ̀ ẹni Yelma Yusuf ló sọ bẹ́ẹ̀ tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n gbìyànjú ẹ̀ kárí pẹ̀lú rúrin tí wọ́n nìyẹn àtorí tí wọ́n nìlé lórí àti orí tí wọ́n ti jọ múlẹ̀ lórí pẹ̀lú ara wọn kí wọ́n gbìyànjú ẹ̀ tí wọ́n bá ṣàǹfààní kankan fún Islam Allah bẹ́ẹ̀dà yóò fi wọn mẹ́nà tí wọ́n bá sì ní mẹ́nà kálọ̀ bẹ́ẹ̀dà sógun wọn. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.